an haƙi ko da an tubi ulo bezo dia dia yo biloa an asiabi ya kama me asiabi baba dia yo zonku to bi e bi yo zonku e an wani le zonku e bi le zonku ko ba ja bo le bi aje to bi ni akutu bi go be ba anya ti ani ba wato la ko le ya nebi ke nebi zonku ile to wane to ma uwa to ne la yan ku ago dini ku lo so te fo ya je ko wa bi we amma to ba die ke bo wa me uwa di ile mo ro uwa di ikemi do ni ke bo ma ngbanu ma bi ki do le yan ku we ma ni o so an ku fi ma ke ne go ba wen ni la bi wa ya ko yo bi kan wa ya ko yo bi kan ama to nwe ni bia gu zon wa me ke pe ke bare asi abi ke ni bi ku agu demi abu ke dia nya da la no me bi ku dia ne bene ne ama nya ne bene cho le moro nya ne bene cho a bi wa ba dia de ne so me bi la be so he me le ti ke ba o i e je tu bo ne bene na bi tu bo o de bu wa do se sa ni para ba le so ike bí a jẹ sọ pé ẹ̀sẹ̀ sáàmì ló ń gbé iṣẹ́ wọ́n mú ọ̀pá gbéni wọ́n. Àmọ́ tó gbéni bọ̀ọ̀lẹ́ bọ̀ sọ́nà wà bọ̀ọ̀lẹ́ ní ike lábọ́ bí i dẹ̀wẹ̀. Àmọ́ ike wọ́n mi à ń bà ní bọ̀ọ̀lẹ́ nù bá ní yí gbádá tó àyè gbádá ẹ̀ tọ̀ bá ní àṣẹ ìmí tọ̀ wọ́n á ní máa ń gbájọ́ wọ́n á ní ẹni tó máa ń gbájọ́ wọ́n á ní ẹni máa ń gbájọ́. Àmọ́ tó gbé bọ̀ọ̀lẹ́ ní kàwá bí ẹ̀sì àná tó ń fi ń bẹ̀ fi ń wọ́n lọ sẹ́ni wọn ẹgbẹ́ wọn náà sọ bá ní dàrágà tí wọ́n lọ sẹ́ni yẹn wọ́n wọ́n ti ṣe ìpamọ́ ní gbọ́dọ̀ láàbí èyí ń dẹ́yìn ìwé àmọ́ ìpè nù sẹ́yìn nù ìpè gbé ní ìbọn lẹ́nu bá méjì àdúlé anáyà máa jẹ́ aníọ̀nì tọ́tọ́ á máa jẹ́ níwèé àjẹ́ ní sáásá tó kọ̀rọ̀ bọ́ àgbẹ̀sọ̀ bá níbi náà kọ̀rọ̀ bọ́ àmọ́ tó bọ́ lẹ́yìn tó kọ̀rọ̀ bìláyé gbẹ̀sọ̀ tó á gbé níbi náà kọ̀rọ̀ píyè bí wàá yà jẹ́ ba neno kingi tawa didi ki ansaga to adua tu ame didi emede nili ya la nyata to gbe ako toma ogun ego yo to je ne bi pegu ta a bi bebe ni gen awon yoyi gen ni so to je ako a bi gen do yoyi to kon je la gen awon mi kele ni ya kuwa ye bi wodo aha to mimi so tiri ke bi wa aya dizi ero so ita ama bu akonu ko te sara le de to mo ku yi en le ta ko eni intermedi ko bi do to bole yo na lo so intermedi ko bu mo bi bi o ama to gbe bi ibi zia ma lo yo ma ba zia ma nweri gendu e ama tu gba ka je a fere ataje azuru ti je on ti bole de ìkẹyìn omi àti àdìyà àgbàyà ní owúlé ẹ̀rọ ìmàlà yóò kù súgbọ́wé ìyá dúró lọ ìfẹ́ níbi wọ̀ tó tẹ mẹ́sàn-án ní oṣù jẹ́ ìsìnká kẹyìn àwí méje sọ àní Ànábì sallallahu alayhi wa sallam ìtawà mẹ́wọ̀ fi síná ìlú àgbàgbà alámbèdà ọ̀ méjì ńnọ́bí èdè mọ́ èdè ẹ̀dẹ́gbọ̀gẹ̀ àrùn mi yàmẹ̀ á fún pali sekami baba mo be ki fone bi wa to pali oku e to nje agberu nbo leke e a ite ba bi ani fun tami yo bo we ni je me ki e a je pe isi o e soro bi an apare e ke igbe ke bo apare nda ipare to to fon sa ni ya je bile asa to be da wa to me ni ku a ti je fa ibo anu e mẹ́rin sọ yóò yẹ bẹ̀rẹ̀ òbẹ̀rẹ̀ ẹ̀yọ́ gbọ́wọ́ wí bọ́bọ́ èyí dèdè ní yíò tẹ́ salamu alaikum wẹ́dá má bí i wọ́gbọ́n gbẹ́bí ẹ̀nílẹ̀ gbẹ́bí sọ dáa ó wà láì wọ́gbọ́n akáka ìwà láì mú aláàrẹ̀ jẹ́lẹ̀ nàílé yàdáyà mẹ́wọ̀ ókùn tọ̀gbẹ́rin sọ wẹ́ ànílẹ̀ tẹ̀lé mi láì yá òde ní ọmọ òlábí wa yẹn kàmá wíyà mi sọ nǹkan fẹ́lẹ̀ gómìnir mmọ̀lẹ́yẹ ògbó yìí adé nílẹ̀ adé yìí dìrì wa rẹ̀ bí dáwọ̀ ẹ̀ pọ́lẹ́bí ìlú tó ń pọ́lẹ́bí ìlú ní àlù ẹ̀fọ̀dọ̀bọ̀ àmá
nebi to apole de tison akesa wae ti iya nya ta luka bila mowa beba a poson be ilu azeri ama to pole bi be ni de kwa eke ko bo eke ko ba bi tum ko bo bo ni lu ko ba bi ko lu ke ti se ka ma ko pi na o me ni ama to popi ade ni sa ama a popo baby aja ne ulei ini posi ande bege ko ase ka ma lula mo me bi wa ba le bia ikeyo mi wa ado la wenso we do la bo anu ni ka di o